Africa Content TV. Orí mi tó ń dà mí àlàbí ọmọ èèyàn ọmọ máa ń lò.
tí wọ́n ń láǹfààní ò lágbára ẹ̀ka láti wá. Ìyẹn lè ní owó sábà bábábá. Ìyẹn àwa ṣe dúpẹ́ ẹbí ìṣàgbára wa o. Láàfin lè débi láàfin wá bí pẹ̀lú àlàáfíà àgbàso. Pẹ̀lú tuntun lára àgbọ̀nrẹ́ àbákàrà mi. Láṣẹ lè débi búrò bá tààrà bí omi lọ́wọ́. Àtúndúgbẹ́ pé lọ́dún tó kọjá o. Nǹkan mi la báríkà àlàbá mi. 2023 gbogbo ọjọ́ mọ̀ nǹkan mi làbá bí o. Lọ́dún yà lábí bá súnmá nǹkan mi làtúbá ń bí. Ìyá 2023 nǹkan mi làbá bí làbá ń bí. Ìyá 2024 àdúgbò ìjíwá nǹkan mi làtúbá ń bí o làbákàrà yóò fi ṣe lọ. All stations settle. All stations settle. Gbogbo ẹ̀ ti dá kúnlẹ̀ àbákà kò sí o kò sí jà. Kò sí wàhálà kúnlẹ̀ àbákà làbí omi ṣọ́lá. Ó ti wà bó ṣe kọ́ wà. Gbogbo nǹkan ti wà létòlétò. Pírẹsidẹ́ntì Musili Oyomaki. Congratulations. Àyìndé Olúọmọ ọmọ àgbẹ̀bí tókùn jẹ́sí à. Ọlọ́run bẹ lẹ́yìn yẹn Àyìndé. Àwọn èèyàn bẹ lẹ́yìn yẹn Musili o. President ìyẹn ní Nàìjíríà NURTW ọ̀pọ̀nàṣọ́nà gbogbo èdè sẹ́yìn. Mo ti tà máa ṣe é kò òyìnbó à. Abẹ́tí ìṣàmánà ní èrè kóńbí. Ostation ṣètò lábàá ẹ̀ka ló bá tán. Egungun tó bá gbèrú o. Bàrájà ọmọkò kúrú o. Àkísà egungun tó bá gbèrú o. Bàrájà ọmọkò kúrú o. Ẹ̀sọ́ ẹ̀sí pé mi ń bẹ̀rẹ̀. Ó tẹ̀lé mo sí ilé òǹlà, ó lè dá kúrẹ̀ ìrìn ọmọ. Àyìndé. Àdìsá pé ẹ ṣe kò sà, ẹ ṣe kò sà, ẹ ṣe kò sà, ẹ ṣe kò sà, ẹ bá ṣe kò sà, ẹ bá ṣe kò sà, ẹ bá ṣe kò sà, ẹ ṣe kò sà. Tọ́wọ́ kí n sọ ẹ́ lọ́wọ́ Àyìndé. I
ti dé náà ọ̀nà máa tó. Láti máa wá ọ̀sán ìdájọ́ fún ọ. Àtúntì dé náà ọ̀nà máa tó. Àtúntì dé náà ọ̀nà. Àbẹ̀rẹ̀ ọmọ bàbá sọ́wọ́ ní kọ́kọ́ já. Bẹ́ẹ̀ tó lè wá lọ́bìnrin. Bàbá kan àdúrà àwọn ìṣọ̀lọ́. Àdúrà àti fàṣìkò ìṣẹ́lẹ̀ ọ̀dọ́kùn ọmọ bàbá. Bẹ́ẹ̀ kó dọ̀tún tó kọ̀ káàtúrẹ̀ wá o. Káàtúrẹ̀ wá àwọn àgbà tí ó wọ́n lọ́wọ́ bá. Bẹ́ẹ̀ dáná kí ara o. Káàtúrẹ̀ wọ́n sábà ẹgbẹ́ kó jẹ́. Ayé àti sẹ́yà. Olú ọmọ bọ́ jábú sílé. Ó bàbá ti méjì. Ọ̀dà wa. Nọ̀mbà wa. Gbogbo ọmọ onímọ́tò. All national programs. Ìlú Nàìjíríà wọn kì í gbé bẹ́ẹ̀ sí ọba tó. Wọ́n pẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn òòrùn lágbá àìdá gbóná. Wọ́n pẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn òòrùn lágbá àìdá sọ fún wọn. Wọ́n kì í gbé bẹ́ẹ̀ sẹ́wọ̀n lágbá